òun ló wá fẹ́ ìyá wa Al-Hidayah yìí Al-Hidayah yìí wá rẹ̀ àfáà ní tó mọ kéwú ọ̀rọ̀ kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ ni pé ìyá yẹn kéwú àtòun àtọkọ ẹ̀ ilẹ̀ Lárúbáwá ni wọ́n lò Cairo ni wọ́n ti ké wọ́n sì pẹ́ ń bẹ̀ wọ́n bí àwọn ọmọ sí tẹ́ bá wá gbé obìnrin kalẹ̀ pé ó sọ̀rọ̀ fàṣọ́hà kéwú ọgbọ́ fàṣọ́hà kéwú ń bẹ yóò bá tó yanjú ń bẹ ọ̀dàlá hàn rọ̀ ó tún wá dùn ún rí lálàáfíà orí bí ìyàwó ti ìyàwó àfáà wa ni kò sí nǹkan kan káró yẹn wọ́n jẹ́ nǹkan gidi ló fà á. ó dúó ó tọ́léyàn ó ní ẹwà ó ní àìtì tó bá yọ ẹ mà pé èèyàn ní bọ̀ wáyé bó ti wá ní gbogbo ẹ̀ tó tó sì nímọ̀ tó ní gbogbo ẹ̀ tó ọlọ́run wá sí ló ń sìnà. alhamdulillah Qasim. hayyakumullah. Alhamdulillah rabbil alamin. Adúpẹ́ fọ́lọ́run Allah. Fídíò tẹ́ gbọ́ tán yìí ó ní àfáà Jagunmólú Alájá olómi ẹdùn àrá nìlọrin ó ń try láti yin alájà kan nítorí pé ó fẹ́ ba alájà Kaola jẹ́ ó fẹ́ wọ́n á wò pé àwọn ilé náà ni wọ́n sọ pé àwọn ń ṣe ojú ààyè tí gbogbo ayé ń pè ní Qiblatul Ilmi táwọn èèyàn ń pè ní Center of Knowledge but mo láyọ̀ láti announce fún yín pé ààyè yẹn pẹ̀lú ìṣe àti ìwà tó wà lọ́wọ́ àwọn èèyàn ó ti wá di Qiblatul Fitna wọ́n ti sọ di Center of Fitna lásìkò táwọn pẹ̀lú àwọn òdì irú àkọ́kọ́ náà ìwọ tó ń sọ̀rọ̀ yìí ò kéwú mọ́ríkàs mi mọ́ gbàtẹ́ pé tẹ́tì ẹ̀jẹ̀lẹ̀ wọ́n káàkiri bọ́ ibẹ̀ kọ́ lè mi fẹ́ lọ láàárọ̀ yìí ibi tí mo fẹ́ lọ ni pé alájà tí ó ń yìn tó ń pariwo yìí alájà ìmọ̀jẹ̀nu yín ó dùn òun náà ni ó tún padà wá káyìn lábùkù lọ́la ìmọ̀jẹ̀ close mọ́ yín owó lórí bu aládàáwó yẹn ni tó bá close mọ́ yín ìyìn tí ó padà fi yín ṣe lọ́la advice mi fẹ́ fún yín nìyẹn nígbà tí alájà Kaola ní iṣu pẹ̀lú àbúrò wọn pẹ̀lú àwọn afáṣáìd ṣètù ẹ̀yin yìí ń bọ́ ta lọ́dún yẹn ẹ̀yin sọ̀pọ̀tì wọn ni pé kìnìkan ní torí pé fẹ́ subject sọ́ndà principal yín gbogbo èèyàn kan lẹ́sìn mọ́ subject sọ́ndà principal yín gbogbo èèyàn kan wá o gbogbo ohun tó ń sọ lórí obìnrin o for that matter wà láìwà tí gbogbo yín wù àtẹ̀yí tó gbọ́nú yín àtẹ̀yí tí ò gbọ́nú yín àtẹ̀yí tí ìwà tí gbogbo yín wù ìwà ẹranko ìwà aláìlẹ́kọ̀ọ́ ìwà pé alájà yẹn ju gbogbo yín lọ lóòótọ́ ò lẹ́wọ́ wàláyé ó ṣe mí lànà fún yín pẹ̀lú yín lẹ́wà jẹ́ agbẹnusọ fún mọ́ríkàsì yẹn pẹ̀lú wàhálà tí bàbá yẹn ṣe sáàyè yẹn òun sọ̀rọ̀ ẹ ṣe kinní kan alájà yìí ló wá ní ìmọ̀ fáá ló wá ṣe kinní kan kì í wá ṣe oníṣìnà gbogbo ohun tẹ́ ń gbé jáde nípa alájà Kaola alhamdulilayi abáwọn dúpẹ́ kò sẹ́ni tó dáa tán wàláì kò sẹ́ni tó dáa tán yín tẹ́ ń gbé jáde nípa wọn abáwọn dúpẹ́ pé ọkọ wọn tí wọ́n fẹ́ sí ilé ni alhamdulilayi agbọ́ròyìn yín náà bẹ́ẹ̀ náà ṣe ń sẹ́ǹdì òwò yín sáwọn obìnrin olóbìnrin àárí àwọn kan sínú ẹni tí wọ́n kún bàjẹ́ lọ́wọ́ ní àárí ṣé èèyàn lẹ́yìn ṣé èèyàn ní wàláhì ọ̀rọ̀ yín ó máa ń bá èèyàn ló jẹ́. kò ní stay kan lẹ̀ yìí wàláì kò sẹ́nìkan tó lè wí pé stay nìkan rè fún lára Al-Hidayah. kò séérí débìnrin tó yàn ọ́ gbọ́. aládàáwò bí kò pọ́n èèyàn lápá bóró yìí náà ni mo rò pé alájà ń wù ọ́ alájà yẹn wù ẹ́ ó fẹ́ tún ṣe ìṣìná pẹ̀lú wọn ní tó ń ṣe ẹ́ ní àbí kó fẹ́ tọrọ owó ọ̀nà méjì tó lè fẹ́ gbà wọlé sí wọn lára náà nìyẹn nínú kó fẹ́ tọrọ owó àbí kó fẹ́ ṣe ìṣìná pẹ̀lú wọn kò ní stéènì rí àwọn jẹ́ màláìkà wọ́n jẹ́ màláìkà kò sẹ́nìkan lórí ilẹ̀ ayé yìí tí ò ní stéènì láyé àtá ṣé kádàmù tí gbogbo yín sọ pé wọ́n wà àwọn lẹ́yìn sọ́pọ́tì yẹn wọ́n ní stéènì ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ ní láìlì ká máa lọ́wọ́ àwọn
Ọlọ́run nìkan ló bá tẹ̀lé. Alẹ́ kì í ṣèyàn rí, kò ń sọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ló jẹ yín lógún. Kò ń sọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ló jẹ yín lógún. Mo wá rí fídíò pònú kan, fídíò bàbá kan, bàbá alápá tíra tó dàbí babaláwo yìí. Ẹja gbọ́n tó náà sọ. Ẹ má sì ká àfa ẹni lọ́rùn. Gbogbo tẹ́lifí kí ni mímu yẹ? Máa tó mú ìwọ wọlé pé ó bá dálé tó bẹ̀ bẹ̀ ó bẹ̀ di afẹ́ lẹ́sẹ̀. Máa dúró máa mú. Ó kọ́ jùlọ. Tọ́ba dálé tó bẹ̀ máa tọ́ mú lé kí ọmọ tẹ kó wá sọ́dọ̀ àfa ẹ̀ wá sọ́dọ̀ ẹ̀. Orúkọ tẹ kó fi pe àfa ẹ̀ ló máa fi pè é. Jẹ̀mọ́ sẹ́ǹ gbó lórí burúkú aládàáwò. Mi ìmẹ́ tó pélé síbi ṣàádà táwọn ọmọ ń ṣe. Àwọn ọmọ tó ń ṣe ṣàádà jẹ́jẹ́ wọn, wọ́n pè é síbẹ̀. Wọ́n á sọ fún wọn pé gbogbo òlú yẹn pátápátá àwọn ọmọ yẹn wọn gbọ́dọ̀ dálé kéwúlẹ̀. Ṣé òun encourage wọn nìyẹn àbó ń discourage wọn? Ṣáwọn ilé ìfẹ́ tẹ̀ Islam kan ni àbí wọ́n fẹ́ maximize profit tiwọn? Pé ọmọ tó yẹ ká kó lọ sílé kéwà fáà ẹ̀ wọ́n wà kó wá sọ́dọ̀ títí ẹ̀. Pure business. Wọ́n sọ di church. So jáde òkúrò ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ gbogbo wọn tá bá sọ lọ tá bá sọ bọ̀ wọ́n ní Sheikh Adamu làwọn tẹ̀lé. Sheikh Adamu wà láyé wọn tí kú tí Sheikh Sululu ti dálé kéwúlẹ̀ inú òbí Sheikh Adamu inú òbí wọn tara wọn tó kún wọn lọ́wọ́ lórí ẹ̀ ni torí pé àníyàn wọn náà ni pé báwo ni Islam ó ṣe tàn káàkiri. Sheikh Adamu wà láyé bàbá wa tó ní Nurul Islam bàbá afa ńlá Sheikh Daoud Eleha wọ́n ti dálé kéwúlẹ̀ kí Sheikh Adamu inú òbí wọn tó kún wọn lọ́wọ́ lórí ẹ̀ ni. Ibo lẹ́yìn tí wàá rí àgbákò tẹ̀ ń gbé káàkiri àwọn ideology àgbákò bú. Àwọn Sheikh Daoud wọ́n ń ṣe 50 years anniversary wọ́n wá sínú ọgbà. Ìwọ lórí burúkú iná ló ń sọ̀rọ̀ ló wá ń kan àbáyé lábùkù lórí ìjókòó wọn bẹ́ẹ̀. Wọ́n á ní Mudiru ń sùn lọ́wọ́ okay fine káwá gbà pé Mudiru ń sùn lọ́wọ́ tí Mudiru bá ń sùn lọ́wọ́ ẹ̀yin yòókù ẹ̀yin ò lè jáde kẹ́ wẹ́kọ̀mù wọn pé bàbá ń sùn lọ́wọ́ ẹ dákun ẹ bá a ṣe díẹ̀díẹ̀ kán sì palu kẹ́sì wẹ́kọ̀mù wọn. Sheikh Daoud Afala wọn ṣe part of you ẹ̀yin aládàáwò ẹranko. Ṣéyàn rí lẹ́yìn ìtorí ẹ̀ lẹ́ẹ̀ fi lápá kankan náà ayé lápá dẹ̀ lè lápá torí pé ọkàn yín dúdú ṣètọ́n ti gba gbogbo orí ẹ̀mí yín inú ẹ̀mí yín dúdú àníyàn yín ò dá orí pé lápá àwọn ọmọ yín gòun lápá. Bàbá kan wà tó máa ń jókòó sẹ́gbẹ̀ẹ́ bàbá principal yẹn báyìí bàbá àgbàlagbà báyìí tó nírun bàbá yẹn bàbá yẹn ò tiẹ̀ ronú akíbà tiwọn pé sáwọn sì lẹ́yìn báyìí táwọn bá mọ̀ ti kú kéwù mọ̀ ti parọ́ nú àwọn ìran àwọn náà mọ̀ nìyẹn kì í ṣe pé àwọn ọmọ yín ò lọlé kéwù là ń sọ báyìí kéwù ò ní wúlò fún wọn nítorí pé ẹ ṣiṣẹ́ ààyè tí kéwù ò fi wúlò fún wọn lẹ̀. Bàbá wa Eleha wọ́n kú àwọn àfa ńlá ni wọ́n fi lẹ̀ àwọn Sheikh Imran Eleha ni wọ́n fi lẹ̀. Ó sì wà obvious pé àfa ńlá gan wọn tí ẹ mọ̀ wà àfa Adamu ọmọ wọn bó tún gbóná tó ṣe lù dáwọ́là torí pàníyàn wọn dà ẹ wo àbúrò wọn nínú ẹbí kan náà Sheikh Imran Abdul Majid Eleha ẹ wo bó ṣe ń lo dáwọ́là lójú ayé wọn. Kí ni ó gbẹ̀yìn tí ẹ̀yin bàbá ẹ̀ tí tọ́lọ́n jẹ́ kẹ́mi Mudiru yín gùn tí Mudiru yín bá ti fàyè lẹ̀ báyìí ilé ayé yín bàjẹ́ nìyẹn kò sí ní tẹ́ jẹ mọ́ kò sí ní tẹ́ jẹ mọ́. Ẹ̀yin ò tiẹ̀ ronú pé ó yẹ káwa náà ti ṣe nǹkan báyìí kẹfì mọ gbogbo wo mọ̀ pé kẹ́ mọ̀ tan Islam káàkiri kẹ́ mọ̀ dálé kéwúlẹ̀ káàkiri ní gbogbo woro sí woro káàfà ò jáde ní gbogbo inú ilé kọ̀ọ̀kan ara ìgbìyànjú Sheikh Adamu nìyẹn. Ẹ̀yin dé ẹ̀sọ́ di business bàbá nìkan ẹ wá arrogate power síra yín bàbá nìkan mọ̀ pé ta ló ní bàbá òfin bàbá tí ó tẹ̀lé tọ́lọ́run tí ó tẹ̀lé tánà Muhammad bàbá tó ń bú àwọn sábẹ́ ṣé bàbá táwọn mọ̀ tẹ̀lé nìyẹn. Tẹ́ ẹ̀ bá sí láyé sáyé ò ní jáyé mọ́ ni wọ́jà alinamọ́ alàlà àrídè sínú tán làhà ọlọ́nkàn fi yín fún ilẹ̀ lẹ́wà ní aláìtàláì kò sí wúlò fún kankan jù pé ọlọ́nkàn fi yín sí ẹ̀ṣọ́ sórí ilẹ̀ lásán lọ wàláì tẹ́ ẹ̀ bá sí mbẹ́ lómi olù ayé nítorí kí bàbá yẹn náà lò nìyẹn
tí bàbá ò bá wá gbádùn ibi tẹ́tí mọ̀ pé kì í ṣe tó lọ́ọ̀ ni bàbá principal yẹn náà ń ṣe tán bá wá gbádùn tó yẹ pé bóyá nǹkan kan ṣe wọ́n tí àsìkò tẹ̀síìrù dé instead kan fẹ́ lómi láàyè kó mọ̀ ṣe tẹ̀síìrù láàyè wọn yẹn wá lórí àga yẹn wọ́n fẹ́ gbà má wọn lọ́wọ́ kẹ́nìkan wọ́n sì ti torí ẹ̀ wọ́n sì close tẹ̀síìrù àmúníkà stop ẹ̀ ṣe bí torí pé wà láyé ni ẹ bá sí láyé mọ́ wọn ṣe tójú bẹ́ẹ̀ àwọn èèyàn rìn lórí bẹ́ẹ̀dì yín àwọn èèyàn aṣọ tẹ̀ wọ́n sọ̀rọ̀ báyìí táwọn èèyàn pẹ́lẹ́ wọ́n fi sọ nǹkan kalẹ̀ lórí iná ẹ jẹ́ tètè padà kó tó pẹ́ jù wàláhì tẹ́ bá padà sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó gbàbọ̀ yín tẹ́ bá padà sọ́dọ̀ Ọlọ́run tẹ́ wọ́ Ọlọ́run aláforíjì Ọlọ́run ó foríjì yín àwa ń pè yín síbi tí ó ṣe yín láǹfààní ni Ọlọ́run ojú rọrùn fún yín wala hawla wala quwwata illa billah.